Ẹ̀yin tèmi wọ́n ní àṣírí Désọ́lá Ford ti tú o. Èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀. Ta ló sọ? Inú fídíò yìí lẹ ti máa mọ̀ kí ló fà á tí wọ́n fi sọ bẹ́ẹ̀. Ẹ wo fídíò yìí kẹ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ṣe wá ń wò, ẹ make sure pé ẹ bá mi kọ́mẹ̀ǹtì. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ subscribe button yín. Ọwọ́ tẹ fi ń comment, tẹ fi ń subscribe, ẹ ní fi gbọ́mọ sí, ẹ ní fi rí wàhálà. Nǹkan rẹ̀ nǹkan ayọ̀ lẹ máa fọwọ́ yín ṣe. Thank you so much. You are not smart. Desola Ford, you are not smart enough. Yeah, what at all. Fídíò tí Desola Ford, celeb wife, tó post tí màmá yẹn ti ń gbàdúrà fún. I made a comment and some of my beautiful sisters called my attention to something which I think we need to talk about. Okay. See, I commented that why will she use Malaika as DP? Òun àti Malaika níbi tí wọ́n ti jọ fọwọ́ kọra wọn lọ́rùn. Why tó máa lọ as DP? Tó dẹ̀ post as at this time. So one of my beautiful sisters said this. Ipe tó bá jẹ́ ọkùnrin ló post ìyá obìnrin tó jẹ́ fẹ́ Friday bóyá tó jẹ́ pé ó jí fún tó jẹ́ pé ó jẹ́ fan ẹ̀ tó bá post sórí DP tiẹ̀ ṣé a máa sọ̀rọ̀? Àwa máa sọ̀rọ̀, èmi máa sọ̀rọ̀. And ẹni tó bá ní pé kó má sọ̀rọ̀ tí ọkọ ẹ̀ bá post èèyàn kan tó gbé èèyàn kan as DP tí ó kì other than you, kò ń ṣe wọ́, kò ń ṣe ìyá ẹ̀, kò ń ṣe àbúrò ẹ̀, kò ń ṣe ọmọ ẹ̀, kò ń ṣe bí ẹ̀ kankan, ó wá post èèyàn kan especially wọn Yorùbá ní wọ́n pè ẹ́ lólè olókìí ṣolè pọ̀ tó ń gbọ́mọ ẹran jó. Gbogbo wa la mọ̀ pé kò sí pé bóyá yẹn ó lè post ẹ̀ orí timeline ẹ̀ kó fi wò pé yes Màlá èmi ni Màlá kíníkan pé bóyá àwọn òun jẹ́ fans or something like that. Kò sí nǹkan tó bá dì mẹ́. But putting someone's ex-husband as a married woman on your DP tẹ́kù tó bá ti ń lajú wà báyìí òun ló máa rí. Tó bá sùn tó bá ti ń gbé fóònù ẹ̀ òun ló máa rí. Tọkọ ẹ̀ gan bá ní jẹ́ kí n sáré lo fóònù ẹ̀ òun ló máa rí. Tíyàwó ẹ̀ bá ní jẹ́ kí n lo fóònù ẹ̀ obìnrin yẹn ló máa rí lórí DP ẹ̀. Let's be realistic. Ẹ jẹ́ ká má máa deceive ara wa. Kò sẹ́ni tó lè gbárù ẹ̀. Kò sí ẹni tó lè gbárù ẹ̀. Of course gbogbo wa la mọ̀ wípé rumor ti ń go on láàrin òun àti Màlá wípé they are doing one or two things together. Èmi ò believe it. Do you know why? Èmi máa bọ́kùnrin sọ̀rọ̀ dáadáa tí nǹkan kan ò dẹ̀ pa wá pọ̀. So èmi ò ní pé tọrẹ pé o jẹ́ fans ọkùnrin àbò o like èèyàn kan wípé ìyẹn ó àti mí pé ń fẹ́ra. I'm not into that soft thoughts. Kò ní mí sí mi. But tó bá tiẹ̀ máa wá ṣe DP ó wá gbé síta gbangba báyìí kí everybody máa rí. Kí everybody rí pé yes ntẹ́ ni mò ń ṣe òun leléyìí o mo post Màlá mo fi Màlá ṣe DP mi. Excuse me Desola, wisdom is profitable, not at this time. Not tó bá tiẹ̀ máa ṣe, not at this time. Besides, you have no ó yẹ kó ṣe. Ká wá believe ká tún wò báyìí wípé bóyá ọkọ ẹ̀ náà ṣe the same thing. You understand? Tó wá ọkọ ẹ̀ wà ń bẹ ò post ẹ̀ ká tẹ̀lé ń jà ó fi picture ọmọ ẹ̀ sí ó fi picture rẹ̀ nìkan sí ó wá gbé picture Màlá tí gbogbo èèyàn kan ti insinuate wípé ìwà àti ẹ̀ ń ṣe nǹkan papọ̀ ó wá gbé sórí DP ẹ̀ ó tún wá gbé síta ó tún láyàláyà ó tún gbé síta. Tó bá tiẹ̀ jẹ́ wípé ọkọ ẹ̀ gan ló jẹ̀bi ó ti fún àwọn èèyàn ní reason láti máa doubt ẹ̀ now. Ó ti fún àwọn èèyàn ní reason tó dá bá sọ̀rọ̀ ẹ̀ ní ẹ̀yin blogger ẹ̀yin lè máa escalate nítorí ò bá ti fẹ́ kí blogger sọ̀rọ̀ lórí I used to say don't bring it out. Àwa náà ní life wa tá a gbé bọ́ síta torí àpẹẹfẹ́ àfẹ́ kí blogger kẹnu sí ìyẹn tún kọ́ yeah we have some of our private lives tẹ́ pé a kàn wípé that information is not for you. That information àfi tẹ́ bá lọ díìgì ẹ̀ tẹ́ bá dẹ̀ díìgì ẹ̀ we dey here we tanda here. Àwa kò sí kúkan tó máa pàgbà tí ó wà ní rípo lórí ẹ̀ ń bẹ̀. That is by the way. So wọ́n kò sí èèyàn tó as in most of us la ní crush. Let me tell you something. Ní ìgbà tí mo wà younger than this kí n tó marry mo ní crush. Ta ni crush mi? Ògògó ni. Ní ayé Ògògó Ìrètí àti Yínká Quadri. I love Ògògó la. Tí èèyàn bá sọ wípé
bí mo ti dàgbà tó yìí mi ní ti ní rí ògògó one-on-one ká ti jọ ya fọ́tò ká ti jọ ṣèkìrí màá ní irọ́ ni as at that time tí ẹ̀ bá sọ pé láyé ẹ̀ ò lè rógògò ibo ló ti fẹ́ rí màá ní akẹ́niyẹn tú dànù níbi tí mo like ògògó dé níbi tí mo crush ògògó dé and when I got married mo tún kọ̀rọ̀ ṣe mo tún láìkẹ́ bẹ́ẹ̀ ìgbà tí mo wà nù oyún mo wá rántí wípé nígbà yẹn you know as a starter television kan la ní tí mo bá ti tó bá ti tó ẹmọ ayé ìgbà yẹn a máa play fíìmù Ògògó a máa wo fídíò this and that tí mo bá ti ń play fídíò Ògògó ẹni ọkọ mi mọ̀ wípé mo láìkẹ́ ó mọ̀ pé mo crush ẹ̀ gan máa ń wo bó ṣe dúdú tó ṣe gá tó ṣe you know mo ṣáà láìkẹ́ so wọn sọ fún mi pé kí ni problem ẹ kí ni kọfí tó bá ń wo tó bá ń fẹ́ gbọ́ news kò lè má gbọ́ news tó bá ń gbọ́ news tó bá ń ṣe fíìmù Ògògó bóyá ní Galaxy àbí nǹkankan bẹ́ẹ̀ yẹn tí n bá fẹ́ wò máa kúnlẹ̀ máa bẹ̀ ní pé òde ẹjọ́ tó lọ́ Ògògó ní náà jẹ́ kí n wo fíìmù Ògògó yìí jẹ́ kí n wò náà ó dijọ́ kan ló change ló mú ló pa you understand bí eré bí àwàdà pé wò ó kọ́ kàtẹ́ dàdújáde òwò àtògògó kí ló ṣẹlẹ̀ because of the way I like this man mo ní láti you understand kọ́ ara mi báàkì pé ẹni tí mi ò rí tí ó mọ̀ mí rí tí mo dẹ̀ fẹ́ torí ẹ̀ máa dá wà lálẹ́ láàrin mi àti ẹni tí mo wà lọ́dọ̀ ẹ̀ ṣé you understand kò make sense nígbà tó post bọ̀bọ̀ yìí ń sìn tíyàwó ẹ̀ bá rí ìyàwó ẹ̀ máa kọ́kọ́ fi threatened ọkọ tiẹ̀ náà máa fi bad fún àìwá àtọkọ tiẹ̀ ẹ̀ tí ní issue ṣé wọ́n believe wọ́n rò pé issue yìí ẹ̀ fẹ́ kó tán ni káti wá ní bóyá ọkọ yẹn náà káti ẹ̀ believe pé àmọ́ tọkọ ẹ̀ fi ń ṣe é bóyá narcissist ni afford bóyá afford ti ṣe one or two things tó jẹ́ pé ó jẹ́ kí wọn náà wò pé yes wọn náà máa ṣe pẹ́pẹ́ dẹ̀ my dear sister kọkùnrin tàtọ̀ ni kóbìnrin tàtọ̀ ni èèyàn kan máa lómi lẹ́yìn ẹ̀ṣẹ̀ jura wọn lọ beside since tó jẹ́ wípé ààrí ibi tí afford ti post something like this tó post obìnrin báyìí ìwọ láyé máa dá lẹ́bi even kò já afford ló jẹ̀bi ìwọ láyé máa dá lẹ́bi ẹ̀yin àwọn obìnrin ẹ jẹ́ káwa náà tẹ máa smart àwọn ọkùnrin yẹn á gé yín jẹ báyìí wọ́n á dẹ̀ smart pẹ̀lú ẹ̀ ìwọ tó ń pariwo tó ń ṣe títí òun ìwọ láyé máa rí kò yẹ kí wọ́n post irú nǹkan báyìí I love you ìwọ ló dẹ̀ sọ fún wa wípé àfọ̀rí àfọ̀rùn o ò lè fi àfọ́ọ̀dù sílẹ̀ wọ́n ló jẹ́ ká bí ipa àwọn tó ń fọkọ sílẹ̀ yẹn àwọn náà mọ̀ wà láàyè tó dé bá wọn ní ìfaradà tó ní wọn lámójúkúrò ní wọ́n ló jẹ́ ká make sure ká understand wípé ó dáa kéèyàn lámójúkúrò you have encouraged a lot of people wípé dó ọkọ ilé máa cheat o but kó ṣáà máa ṣe tiẹ̀ ìwọ níbi kankan tó fẹ́ lọ you understand you have encouraged ó ti jẹ́ kí a lot of obìnrin rí bẹ́ẹ̀ yẹn káàdé máa rí àyè lot of obìnrin tó wá torí cheating kúrò nílé ọkọ àṣeyàn burúkú pé ṣe ti rí sí Désọlá ló sọ pé ìfún òun mọ̀ pọ̀kọ̀ òun ò pé ọkọ òun cheat o but àforí àfọ̀rùn ọ̀run olóko làpárò kú sí ni níbi ni máa kú sí bóyá ló máa délé you understand ìwọ tó wá jẹ́ ká believe bẹ́ẹ̀ yẹn look at what you are doing now pẹ̀lú tí gist of our ń sọ ṣé o wàá fẹ́ kó máa tálì mọ́ra wọn bẹ́ẹ̀ yẹn gender mi máa ṣe bẹ́ẹ̀ yẹn náà jẹ́ ká rí you understand wọ́n sọ pé àfọ̀ pé ọmọ you know ọ̀ṣọ́ ọmọ ni wọ́n jẹ́ kó yẹ wá pọ̀ṣọ́ ọmọ ni ọkọ ẹ̀ you understand but tí wọ́n wá ń ṣe even kó má fẹ́ màlá tí wọ́n ti ń gbérú mọ́ pò ń fẹ́ tẹ́lẹ̀ even kó má fẹ́ ó ti ń dá àfojúdi àwọn kankan wà tó jẹ́ pé as a married woman ó lè ṣe as a married man ó lè ṣe ó ti ń dáfojúdi ṣé o ti rẹ as a single mother ló fi bẹ̀rẹ̀ sí ní tó máa flaunt tó bá tẹ̀ máa tó tẹ̀ flaunt in the past now that you people are having issue you are not supposed to be flaunting him like this that's what I'm saying ó bímọ fún máa yí mẹ́ ó bímọ fún máa yí tó bá tiẹ̀ máa tí gbogbo ìgbà bá tiẹ̀ máa dojúdé táyà bá tiẹ̀ máa fọ́ kò yẹ kó jẹ́ látọwọ́ ẹ̀ ló tún máa post irú nǹkan báyìí and I thank God pé wọ́n mo ṣe post ààrẹ ni tó náà sọ torí tiẹ̀ náà kò tó sọ pé báwo ló ṣe máa fi ọkọlọ́kọ ṣe dp ìwọ ìyàwó níyàwó kò make sense kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ kò make sense wà láìtàláì not at this time ó ti wo gbogbo nǹkan everybody ń sọ táwọn èèyàn ti ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn gbẹ́kẹ̀ǹdé tó ti sọ pé ìwà àti màlá ń ṣe nǹkan kan papọ̀ tẹ́mi sọ pé mi ò believe ó ti wàhálà ó ti you will not make a lot of people to see that even kò má ṣe odò àfojúdi bẹ́ẹ̀ ni kó o má ṣe o ṣe kí ni odò àfojúdi ọkùnrin ya wèrè gan wọn a máa ṣe nǹkan báyìí àwọn òde nífẹ̀ẹ́ kó ṣerú nǹkan bẹ́ẹ̀ however tó bá dọkùnrin náà ló bá ṣerú ẹ̀ tó bá post èmi Fọláṣadé mo máa sọ wípé rubbish ló ṣe
yes Desola rubbish ló ṣe pẹ̀lú tó post yìí kò ṣe ọ̀rọ̀ màmá yẹn àdúrà màmá yẹn wà àdúrà àwọn àgbàdo orúkọ Jésù ṣùgbọ́n wípé ó wá gbé what about you using your picture your child's picture your children's picture as background kò fi ṣe kí ni ẹ what are you trying ta ló ń try láti pẹpẹ what are you trying to prove exactly and you think Mala will be okay with it torí tiẹ̀ náà bá pé ẹ má máa fún àwọn ọkùnrin lọ́rọ̀ sọ gender mi ẹ má máa fún àwọn ọkùnrin yìí because narcissist lọ́pọ̀lọpọ̀ wọn máa fi iná jó yín wá dẹ̀ ẹ bá mi share fídíò yẹn jọ torí